nínú àwọn ilé ẹja gbọ́ntà fáwọn sọ. orí tí wọn bá rojọ́ kan fún ọ láì dáńpẹ́ nìkan má bá wọn rò ó ahọ́n tiẹ̀ ni kò mójútó o bóun bá ń sa ahọ́n tiẹ̀ bó ti wù ú yóò ṣe ahọ́n tiẹ̀ má túlẹ̀ kó fi kóyà jẹ́ ọ. ọba mi ní yàyọ lẹ́dínà àmànù ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùmínì ń já àkúnfàásì kúnbì nábà ń fatabayyanu tí a bá wá gbèrò yìí wá bá yín ẹ farabalẹ̀ ẹ wádìí kẹ́ ẹ tó máa wí kí o kẹ́yìn náà tó máa wíru tí a ń wíhun kí ẹ wádìí o an tusibu qawman bi jahalatin kẹ́ ẹ má lọ kọ làwọn míì pẹ̀lú tí ò kílíà sí yín fatusbihu ala ma fa'altum nadimin ẹ sì tán ẹ padà máa sábàmà ibadallah ẹni tí ń bá ń sọ̀sọ́kúsọ ọkàn rẹ̀ gan ọ̀dà ẹni ọkàn rẹ̀ ọba sì da ìmánì rẹ̀ ọ̀dà ẹ̀ẹ́dẹ̀ ní eré nìkan kọ́ máa sọ̀rọ̀ kọ̀rọ̀ jáde lẹ́nu ọkàn lọ́kọ́kọ́ ahọ́n wa gbé jáde ahọ́n gbé jáde ìbádàn ẹ̀sọ́ ahọ́n yín ẹ̀ máa ń tẹ́ ẹ̀ máa fẹnu sọ ẹ̀ máa fa ahọ́n ba gbogbo sẹ́tẹ̀ sínú àwẹ̀ jẹ́ ẹlòmíì náà wọ́ọ̀rì inú àwẹ̀ náà ti ń bá sí ara rẹ̀ jẹ́ o ẹ̀ máa wàá jẹ́ wọn bá ti yín jẹ́ lẹ́yìn àwẹ̀ o àfáà tó kéwú ń sọ̀rọ̀ kọ́rọ̀ lẹ́nu àfáà wọn ń sọ̀rọ̀ kú sọ tẹ́ ẹ̀ máa wọ pé pẹ̀lú ntẹ́lẹ̀ yìí ń sọ yìí sí orí ọ̀nà ọlọ́run pẹ̀lú ntẹ́lẹ̀ yìí ń sọ yìí sí kọ̀kọ́ lẹ́tà síbi inú ọlọ́run ìbádàlá nínú tí ó gbé wa wà lìjẹ́nà làhán wa nínú tí ó sì gbáwọn èèyàn wọná làhán wa wọ́n fẹ́ kó yí ọ wípé ahọ́n rẹ kọ́ lọ́ọ́ mú so níbi kọ́ máhàn rẹ so ibẹ̀ ni ìyọ́nú ọlọ́run ọba wa kó o sì mọ̀ pé wa ma yalfidhu min qawlin illa ladayhi raqibun anabi sọ wọn anabi ni alimuslimu mùsùlùmí gidigidi táàpù mùsùlùmí gidi man salima li muslimuna min lisanihi wa yadihi ẹ̀ tó àwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ wọ́n bọ́ níbi kọfẹ́nubá tí wọ́n jẹ́ wọ́n sì bọ́ kò fọwọ́ sí wọ́n sùtá kọfẹ́nubá tí wọ́n jẹ́ kò dé fọwọ́ sí wọ́n ní sùtá èmi ò mọ ibi tí àwọn èèyàn ti ń báyàn ló kọjẹ́ ń sọ àwọn èèyàn láì dá àtẹni tí ń pèrè láàfà. alhamdulilayi ṣé wọn náà fi ti ara ẹ gbọ́n wọn náà ti gbọ́n tá a fa kalẹ̀ àáfàá rẹ tó ń gbìjà yẹn ṣé wọ́n bọ́ ń bẹ̀ ó yá ìwọ náà categorize wọn ṣé mùsùlùmí gidi ni wọn à ń béèrè lọ́wọ́ ara wa ní ọ̀rọ̀ ọjà kan o ṣé mùsùlùmí ẹgbẹ́ wọn bọ́ ń bi kan fẹnu bà tiẹ̀ jẹ́ ṣé ọmọ yẹn tí bàbá yẹn ti fẹnu bà tiwọn jẹ́ sọ pé àfààní Ọlọ́run kódà àwọn tó rí wọn ò pé bíi tiyín náà wọ́n ti wá pọ̀ débi pé ojú yẹn ni wọ́n fi ń wo àwọn èèyàn yẹn ṣé tó bá bọ́ lọ́wọ́ wa láyé ṣé yóò bọ́ lọ́wọ́ Ọlọ́run lọ́run ọlọ́mọ Jésù jẹ wá lérè àwọn bíi dáadáa táwa ń pè yín sí rè à pè yín sójú ọ̀nà àánú à pè yín sójú ọ̀nà à ń pè yín sí bíi dáadáa ni ṣé kí n gbé sample kan wá níbi àwọn tó ti fẹnu yẹ̀yẹ́ tó fẹnu yẹpẹrẹ ẹjẹ àjọ wo fídíò. Suleiman Farouk Suleiman Farouk Suleiman Farouk Suleiman Farouk ìwọ̀n àfikẹ́ wa láàyè kí irú ẹ̀ máa sọ pé Sheikh Adamu ṣẹ̀wọ̀n. kí irú ẹ̀ máa wá sọ wípé bàbá Sheikh Adamu ṣẹ̀wọ̀n. ní sùúrù kí ló ti gbọ́. àkọ́kọ́ náà ẹ fura o ẹ fura pátán tẹ mọ́ ń lórí tá a máa ti fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ jẹ́ ìríjì ààyè yẹn kẹ kọjú sẹ́ni kankan bẹ́ẹ̀ ni ẹja pátán tẹ mọ́ ń lórí wọ́n ṣe lò fún bàbá wa àgbà Sheikh Jubril Ramadan Al-Amiri Al-Ketu Adamallahu ayatahu wọ́n ṣe lò fún àwọn náà nìyẹn pátán tẹ lò fún àwọn náà nìyẹn wọ́n kọ́kọ́ fẹ́ bà yín lórúkọ jẹ́ ó sọ pé Sheikh Adamu sẹ́wọ̀n ókèé tá a máa ti wá gbèrú àwọn nǹkan ọ̀rọ̀ tẹ́nu wa ò gbà wọ́n lọ gbé wa wọ́n máa wá parọ́ wọ́n máa mú lómù mátamọ́ ẹ sọ pé kí wọ́n play ibẹ̀ jáde ibi tí oníkejìpá tó ti sọ pé Sheikh Adamu sẹ́wọ̀n bàbá ẹ play rẹ̀ jáde ẹ fi ayé ẹ járe torí pé tó bá lé Ọlọ́run rí ọ ó jẹ́ èèyàn náà ò rí ọ ni tọ́lọ̀ máa rí ọ ó jẹ́ èèyàn náà ẹ play rẹ̀ kí ló tẹ́ ẹ rí báyìí bàbá ṣé ẹ tiẹ̀ níbi kò tiẹ̀ síbẹ̀rù Ọlọ́run ní bíi 1% inú ìgbà àyà yín rárá ni ṣé ẹ tiẹ̀ máa rántí pé lọ́jọ́ kan ń bọ̀ tẹ́ lọ pàdé Ọlọ́run lẹ́yìn nìkan nínú sàárè tí gbogbo àwọn tó wà lẹ́yìn yín tó ń pariwo Allahu Akbar Allah tí wọ́n ní síbẹ̀ pẹ̀lú yín ṣé máa rántí ọjọ́ yẹn ẹja máa gbọ́ yín lọ.
ǹjẹ́ kí lẹ́sẹ̀ ǹjẹ́ kí lẹ̀ṣẹ̀ bàbá Sheikh Adam? bá dárúkọ gbogbo àwọn àfa sínú tírà wọn dárúkọ bàbá ẹ̀. Bàbá dárúkọ gbogbo àwọn afá sínú tírà, àwọn dárúkọ bàbá tiẹ̀. àwa ni ok ṣé ìtàn ẹni tó ń taṣọ òfì ni bàbá ń pa ni. Ṣé ìtàn ẹni tí ó ń taṣọ òfin ni bàbá ń pa ni? Nígbà wọn bẹ̀rẹ̀ sí kọrúkọ àwọn àfá kan dálé kéwúlẹ̀ kan ṣe tírà kan ṣe pọ̀lọpọ̀ nǹkan tán kọrúkọ wọn bẹ̀. Nígbà tó ti mú wọn pé kì í ṣe tàn ẹni tí ń taṣọ òfin ni wọ́n ń pa wọn lè kọrúkọ ẹ̀ síbẹ̀. ta ni bàbá yẹn. Ta ni bàbá yẹn? ẹ̀yin náà gbọ́rọ̀ tẹ́ ń sọ nítorí pé yẹn wá kéwu ọdún mẹ́ta péré lọ́dọ̀ yín ẹ wo bẹ́ẹ̀ ṣe ń fàbùkù kan bàbá tó bí sọ́mọ àlè mi okùn igun gùngùn kó mọ̀ níbi tán ti fà wá náà àìsí báyàn tán ká fà ní ìtàn yà bí ẹni tó bí ẹ̀yin yẹn bá bí yín ẹni tó bí àwọn náà ló bí àwọn náà èyí ní bàbá méjì náà ẹ wo bẹ́ẹ̀ ṣe ń kàn wọ́n lábùkù sọ wá jọ́ máa lè ṣé kò ní àwọn ọmọ àlè kan wà ó tán sọ pé ẹni tó ń bá wọn nú ni pé nítorí pé bàbá ń sọ̀rọ̀ ó ń fún wọn lésì padà kò ṣe ní fún wọn lésì ẹ̀yin ọmọ àlè yìí èyí tó ṣe fún bàbá yẹn tó fi fún wọn lésì wọn lè ṣe 1/10 ẹ̀ fún yín tẹ́yìn fi máa sọ̀rọ̀ wọn lè ṣe 1/10 ẹ̀ fún yín ẹ máa ti sọ̀rọ̀ látọjọ́ ẹ̀ wọ́n á ní pé ẹ̀wò bẹ́ẹ̀ ṣe ń kàn wọ́n lábùkù ta ni bàbá ẹ̀ yẹn ṣé yẹn lè sọ̀rọ̀ ẹ̀ sí bàbá yẹn kẹ̀ gbàrú ẹ̀ àbí bàbá kan ju bàbá kan lọ ni òun tún ní sùúrù ni kò sí bàbá yálàyà ẹ̀ ń tán bíire tó lè sọ̀rọ̀ bàbá mi bẹ́ẹ̀ tí ò ní gbọ́ orí burúkú ọ̀rọ̀ nítorí ó jẹ́ kò kàn mí ẹ̀yin náà wò ta ni bàbá ẹ̀ yẹn ẹ tẹ máa fi kọ́tì dìmáàndì kẹ́ ẹ máa ẹ tó tóyin bí lọ́mọ òun lẹ́ sọ̀rọ̀ yẹn o ẹ wà lọ rìkúrútù àwọn èèyàn síbi aburú tó wà náà lẹ́yìn ẹ máa play emotional prank ó sọ pé bàbá sí nǹkan ẹ̀ ó sọ pé kẹsẹ́ yìí ò tiẹ̀ ní nǹkan kan tẹ́yìn tí ẹ fẹ́ wọ́n fàfà yí lórúkọ ara yín gangan ni bàbá mi at 67 years bàbá mi ó wá mú kinní kan bàbá mi ó wá gbé kinní kan kí ló ń ṣe yín wọ̀nàwọ̀nà náà bí àwọn agbóhùn tẹ́ ń sọ lọ́jọ́. mo wà ní primary school mi ìrò pọ́n ti bí ẹ. Gbà tí bàbá wa wà ní primary school wọn ti bí ẹ. correct mo ń sọ fún yín o. Dodo ọ̀rọ̀ ni bàbá sọ. bàbá wa ń lọ Ìlọrin bàbá ń lọ sí Ìlọrin. Bàbá wa Sheikh Adam wọ́n lọ sí Ìlọrin. wọ́n wá mú mi dání. Wọ́n mú bàbá wa tèmi dání. ìyá àgbà wà ń lọrin. Ìyá àgbà wà ní Ìlọrin. láti 1966. 1966. láti 1966. Láti 1966. ni ìyá àgbà ti wà ń lọrin. Ni ìyá àgbà ti wà ní Ìlọrin. wọ́n wá mú mi dání mò ń lọ lu ọlídé. Wọ́n mú bàbá wa tèmi dání wọ́n lọ lu ọlídé. lọ́dọ̀ ìyá àgbà. Lọ́dọ̀ ìyá àgbà. wọ́n wá fi mí lẹ̀ sọ́hùn. Wọ́n fi bàbá wa tèmi lẹ̀ sọ́hùn sọ́dọ̀ ìyá àgbà nílọrin. torí mo lọ lọ́lùdé. Nítorí pé bàbá wa tèmi lọ lọ́lùdé. àwọn wálé. Bàbá wa wálé. ìgbà tásìkò mo fẹ́ àsìkò wíwọlé wa tó. Ìgbà tásìkò wíwọlé wa tó. ó yẹ kí n padà síkò. Ó yẹ kí bàbá wa padà síkò. àsìkò tó ilé ìwé tó ọlùdé tó. Àsìkò àti wọlé ilé ìwé ọdẹ ó tó. wọ́n wá mú mi tẹ̀lé Ájì Fárúkù yìí. Wọ́n wá mú bàbá wa tò ní tẹ̀lé Ájì Fárúkù yìí. àwọn ìyá àgbà ní bá wa mú dé Èkó. Bá wa mú dẹ́kọ̀. aṣọ òfì. Aṣọ òfì. ó fẹ́ gbọ́rọ̀ ni. òun ni ó ń kó wá láti Ìlọrin. Aṣọ òfì ni ó kó wá láti Ìlọrin. ẹ̀yin náà gbọ́rọ̀ tẹ́ ń sọ gbogbo ìtàn wọ́nranwọ̀nran tẹ́ ń pa ẹ̀ nìsín kí ló fi wà beneficial to the growth of Islam àǹfààní wo ló ṣe fẹ́yìn gan tẹ́ ń sọ ká má tó wá láwọn tó gbọ́ ẹ̀yà aṣọ òfì ló ń kó wá láti Ìlọrin ó fẹ́ gbọ́rọ̀ ní bàbá tó bí Oníkìjìpá lẹ́sọ yẹn o ní bàbá tó tó yín bí lọ́mọ tó bí ẹ tó jù yín lọ lọ́jọ́ orí ẹ imagine ẹ ní ọ̀rọ̀ àpálẹ̀ kankan lẹ́nu ẹ mọ̀ káwọn èèyàn lábùkù ẹnìkan wá pè mí ó wá ń sọ̀rọ̀ ó ń sì pé àfáà rẹ tó ń gbìjà ó sọ pé bàbá ò kọ́ ọ ní kíláàsì ẹ sán ní gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè pé àtúbọ̀tán lágbà àtúbọ̀tán wò lẹ tó ń dúró dé àtúbọ̀tán ló ti dé yìí bàbá yìí bọ́ sórí ìkíní lọ́jọ́ sí oníbàbá àlùkètù wíwá àmìrì kò kọ́ mi o kò kọ́ mi kí ló kọ́ mi kò mọ̀ nǹkan kan
orí rẹ̀ kú jùjú lọ kò kọ́ mi wọn àti kú láyé lẹ́yìn táwọn náà kọ́ fi ń dì lẹ́yìn táwọn náà pé àwọn náà kọ́ òun náà ẹ̀san nìyẹn nǹkan pè lẹ́san lókè yẹn. Tẹ bá wá ń fẹnu àbùkù kan bàbá Oníkìjìpá kò jọ wá lójú alájẹ àgbà gan báwo lẹ ṣe ń pè wọn ajíkàmọ́ ẹ máa sọ̀rọ̀ bí gba pé ẹ máa kílèmù pé ẹ dàgbà àgbàlá ìtàn gbé wà náà àwọn èèyàn tó lè sọ̀tàn tì yín náà ẹ dẹ̀ smart gan bàbá yìí smart gan o tẹ máa ti fẹ́ sọ̀rọ̀ báyìí gbogbo àwọn tán lè sọ̀tàn wọn tán máa ń pa wọn dáadáa bàbá yìí ti lé wọn dànù ká lè sọ̀tàn wọn wọ́n ti lé wọn dànù kẹ́nu anybody má bàa tọrọ wọ́n máa wá kílèmù pé àwọn ju gbogbo èèyàn lọ àwọn èèyàn gbígbé birthday títí náà jáde náà 1958 wọ́n dẹ̀ pé Oníkìjìpá 1962 lè wá ń sọ̀tàn rẹ̀ bí gbà pé ẹwà ń bẹ̀ gbà wọ́n fún ìyá rẹ̀ yan lóyún ẹ̀yin náà ẹ̀wù bẹ́ẹ̀ ṣe ń ṣe bàbá rẹ̀ ẹ̀wù bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ rẹ̀ nígbà tẹ́ ẹ ti dàgbà ńgbà náà kí ló ti yà gbà yín o fi yín lé mọ́tò direct pé mọ́ dá lọ sékòó nígbà tẹ́ ẹ ti dàgbà nígbà náà kí ló ti bàbá yẹn tún mú yín dẹ́kù tán wá da yín dúró síbi tán ti ń ta sọ kán tó wá mú yín lọlé tẹ́ ẹ tó ti dẹ́kù kí ló ti wọ́n fi yín lé mọ́tò pé ó yá mọ́ gbálẹ̀ bàbá rẹ̀ lọ ẹ sì ti dàgbà ńgbà náà àwọn wo lẹ̀ ń fi dúdú bò lójú àwọn wo nígbà tó ń sọ fún yín ni pé kẹ́ ẹ change inú yín ti le jù àgbàlagbà kì í ṣe kí ló bá ìwà ayé tẹ́ ìwà yẹn ẹni tẹ́ gbapò fún ẹni tẹ́ ń rólé fún ẹni àpọ́nlé ni ẹ rí i pé àwọn èèyàn ń yọ àpọ́nlé tí wọ́n sọ́tọ̀ wọ́n ń dá ẹ̀yìn kan lábùkù torí pé ọlọ́run ọba àlekèọlá ẹ̀ ń ṣe gírímọ̀ káìsọ̀ ọlọ́run wa mọ̀ọ́mọ̀ yọ àpọ́nlé yín kúrò lẹ́mìí gbogbo àwọn èèyàn gbogbo àwọn tí ò lẹ́tọ̀ọ́ sí ká máa fẹ́nu àbùkù kan yín náà wọ́n fẹ́nu àbùkù kan yín kódà inú ẹlòmíín lè ṣe yín dọ́là ni ẹ̀wọ̀n dẹ́sí Oníkìjìpá ti gbìyànjú fún yín tó kò sí ẹnì kankan nínú ọmọ tí dáàdi yín bí wọ́n fi kalẹ̀ sáyé Oníkìjìpá tí ò ní régùn lé lórí àtà gbogbo àwọn ìyàwó tí bàbá yín fẹ́ kò sẹ́ni tó Oníkìjìpá ò ní régùn lé lórí pé yẹn wá kéwọ́ ọdún mẹ́ta lọ́dọ̀ ẹ kú sọ́dẹ̀rù bí àkókò gbé kádàrá tiẹ̀ kúkú gbé fún yín kírètà yín ṣe bẹ́ẹ̀ yẹn àgbàlagbà fa mo wá rí bọ̀bọ̀ kan mi yé sọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn àwọn èèyàn ṣe wá sọ fún mi pé òun lẹ̀gbọ́n èmi máa ń rò pé àbúrò Jímọ̀ ni wọ́n lòun lẹ̀gbọ́n Jímọ̀ pé Jímọ̀ tó dàgbà mímọ́ pé òun tó dàgbà ju Jímọ̀ lọ eléyìí tó dàgbà ju Jímọ̀ lọ ló tún wá gọ̀tù báyìí ta ló yẹ kó mọ bájà ta ló ń bá fa wàhálà ta ló yẹ kó mọ bájà ta ló ń bá fa wàhálà ṣé Oníkìjìpá ló bá tiẹ̀ jẹ́ ni ẹni tó lo ẹ̀ mọ́ gbà gan ò bájà ẹni tó ṣe aleykum salam ẹni tó lo kádàrá rẹ̀ gan ò bá fa wàhálà ọ̀rọ̀ yín bí àwọn ọ̀rọ̀ àwọn aráàlú Gatifani ni àwọn aráàlú Gatifani wọ́n ní ẹ̀yìn yẹn farabalẹ̀ gbọ́ mi o aráàlú Gatifani wọ́n ní ewúrẹ́ kan tí wọ́n máa ń sìn ewúrẹ́ yẹn ẹni tí bá ń fún lóúnjẹ nítumọ̀ kàn ní wò nílùú Gatifani ewúrẹ́ Gatifani òun lẹ́yìn ẹni tí bá ń fún ewúrẹ́ Gatifani lóúnjẹ lewúrẹ́ yẹn tún máa ń kàn ní wò bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹ ṣe rí ìwọ bọ̀bọ̀ tó gan yẹn ni o tí tẹ́lẹ̀ tó wà ń gbé wá sórí programme tó wá ń sọ̀rọ̀ ta ló lóyún ta nínú oorun ẹ̀yin náà wo nǹkan ẹ wá mú gbogbo nǹkan ẹ fọ̀ pọ̀ ẹjọ́ tẹ̀ ń gba mọ́tò ṣé ẹ mọ̀ lọ́jọ́ náà lọ́hùn pé ó jẹrin èèyàn ẹ mọ̀ pé ó ń bá tèèyàn jẹ́ ńgbà náà lọ́jọ́ tẹ̀ ń gba dọ́là ẹ mọ̀ pé ó ń bá tèèyàn jẹ́ lọ́jọ́ tí wọ́n sọ pé kẹ́ ẹ múyàn wá tí ó jẹ́ mufti ẹ mọ̀ owó ti rúbọ yín lójú ẹ bẹ̀rù Allah kẹ́ ẹ sì bẹ̀rù àtúbọ̀tán yín àtúbọ̀tán ló ti dé yìí o kò sí àtúbọ̀tán míì lẹ́yìn eléyìí tó dé yìí o léyìí kò sí àtúbọ̀tán míì kankan àtúbọ̀tán yín náà láti ń rí àtúbọ̀tán náà ní tó ti ń ṣẹlẹ̀ ó yẹ kẹ́ ẹ ti ronú pìwàdà láti ìbẹ̀rẹ̀ ayé yín ẹ ti ń lo ìgbésí ayé bẹ́ẹ̀ ṣe ń lò yìí àwọn èèyàn ń sọ̀tàn fún wa náà táwọn gbọ́ náà tó wá ti ẹ̀ṣẹ́ nìkan kan tó wá kọrin eré kí yín lẹ́yìn àwọn tẹ kó sòdì tẹ̀ ń bọ́n bẹ̀ òpònú ẹ̀gbọ́n Jímọ̀ yẹn wọ́n lóhun tiẹ̀ wọ́n bí léèrè pé kílẹ̀tò mọ̀ ṣiṣẹ́ náà gbà ó ní ńgbà ó ti ní nǹkan ní ìṣúná ṣe ńgbà ó ti ní nǹkan ó tiẹ̀ nílà káì lórí wọ́n tó yẹ kó jókòó ti bọ́dá rẹ kẹjọ wà kẹjọ mọ mójútó ní tí bàbá ṣé inú bàbá rẹ kó dùn sí ọ fún tó sọ ó tó bẹ́ẹ̀ ó sọ pé ó tó bẹ́ẹ̀ ò lórí láyà ó ẹ̀yìn yìí sọmọ ọkọ tó bá jọmọ ọkọ ni ò ní sọ pé wàhálà tó ń dúpẹ́ fún bàbá yẹn
tó rà àwọn tiẹ̀ takú pé àníṣe bàbá mi ṣe kò ní bàjẹ́ àwọn tiẹ̀ takú ẹ̀yin yòókù kí wàá ní àǹfààní kẹ́ mọ́ wáyé gan sí òsàn wọ́n ní wọ́n ń bú ìyá rẹ̀ wọ́n ń bú bàbá rẹ̀ olọ́jọ́ okó ẹ̀ òkè ọjọ́ okó ẹ̀ pé oúnjẹ ni ẹ ṣọ́ra yín kí ẹ̀dẹ̀ ló mọ̀ wá tẹ́ mọ̀ wí táwa ń sọ fún yín nìyẹn ẹ wá fún oníkìjìpá táyé oníkìjìpá náà láwọn èèyàn tiẹ̀ nà ó táwọn ò mọ̀ yín rí rárá àwọn ò mọ̀ yín rí oníkìjìpá là mọ̀ àpọ́nlé tó oníkìjìpá ń fún yín là ń fún yín tẹ́lẹ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ sí ni máa kàn lábùkù á máa kàn yín náà lábùkù kò dẹ̀ sí nǹkan tí ó ṣẹlẹ̀ so ọlọ́run ló tó bó ṣe tó yẹn kì í sóògùn ẹ má fẹnu bà ti mùsùlùmí ọmọ ìyá yín jẹ́ ẹ má fẹnu bà tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe má fẹnu bà ti gbogbo àwọn èèyàn jẹ́ nìyẹn wọn ló ní kíjìpá fàdó sí wọn lápò ni a ní ẹ̀mẹ́rìí àdúwọ́ látọdún kan ẹ̀rí mú wa ó yá ṣé bàbá Gàmáwí náà fẹ́ àdó sí wọn lápò ni bàbá Kétùwí náà fàdó sí wọn lápò ni àáfàá ńlá náà fàdó sí wọn lápò ni àwọn ará Amadu nìbàdàn náà fàdó sí wọn lápò ni àwọn ará Àwó náà fàdó sí wọn lápò ni Malam Yusuf Adépọ̀jù náà fàdó sí wọn lápò ni ẹ dáhùn àfàwà kan wà ó tiẹ̀ ti pẹ́ tí mo ti gbúrò wọn àfàwà Sheikh Labib Lagbaji bó ṣe mọ́ pọ́n wọn létò àwọn ọmọ àlè tó ń tẹ̀lé bàbá yẹn wọ́n padà kan àfàà yẹn lábùkù ni gbogbo ohun tó ń ṣẹlẹ̀ látijọ́ bàbá yẹn adákẹ́ ó yà ń wòran ẹ wò lé ayé yín bó ṣe rí ọlọ́run ó yí yín padà o bí ó sì yí yín padà yín lẹ́mọ̀.